Yes, Yorubawuyi. Me say no to one Nigerian. The country of kidnappers, full of the S-men, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with your bad nation. I said no going back. I said no staying back. No going back. The bad nation. Where we stand. Where we stand. See the batty right there, Tony the low matter. Daddy, lọ́dọ̀ ni bá sùn lọ́rù. $20 million nílò wá wá. Níbo la ti fẹ́ $20 million? Lọ́dọ̀ ni bá sùn lọ́rù. Wọ́n náà máa pa lọ́la tó àbá tí rí $20 million tẹ́lẹ̀. Wọ́n náà máa pa lọ́la o. Bámúbámú ni mo yó, wọ́n kọrin bámúbámú ni mo yó. Wọ́n mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan o. Bámúbámú ni mo yó. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kọ̀ọ̀kan wo lè gẹ́ ní tákàn ẹ̀ lọ́nà. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Ṣé bí ẹ̀ ń la fẹ́ kán gbọ́? Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun láì bá wọn sọ̀rọ̀. Àsìkò ti tó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àsìkò ti tó. Tí ní bá ti ra ẹ̀jẹ̀ tó ní ìlú mẹ́tẹ̀. Ibi tẹ́ bá wà dé adé tí tẹ̀ padà. Ọmọ kàwé kò wá ríṣẹ́ ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe ìyẹn gangan lẹ ò rí ṣe dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ àwa ṣe tán ti padà dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ yóò bá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́ àwa ń lọ a ò ṣe mọ́ àwa ń lọ Ògún ẹ̀ dìde Ṣàngó ẹ̀ dìde Ọbàtálá dìde Alálẹ̀kẹ̀ dìde lọ́balọ́ba kẹ̀ dìde Yorùbá ẹ̀ dìde sídi bá ti bá jẹ́ tó nídìí ló máa dà. Ibi tẹ́ bá wà dé adé tí kò padà. Alábòsí inú àrùn wọn pẹ́ jìnnà sí wọn bí sọmọ sílẹ̀ o ara ló ń ta wọn ṣe mọ́ o wọn bá sunkún sójú ẹyẹ mi mo rí kan ẹyẹ ṣe kíní kan ẹyẹ sọnù sígbó wọn dúró títí ọwọ́ wọn ò tó ìṣó máa ṣe ká ní kókó ṣòkòtò tí òdòkun ó dá akitiyan olórí àwọn ọlọ́tẹ̀ o olórí àwọn ọlọ́tẹ̀ o olórí àwọn ọlọ́tẹ̀ o olórí àwọn ọlọ́tẹ̀ o olórí àwọn ọlọ́tẹ̀ èmi náà ti dà káàdì skill lẹ́ni cheers ẹ jọ ẹ̀yin tèmi lè bá ti sùn ẹ lọ sùn ẹ lè bá ti jí ẹ lọ jí according to the time. Rikishi pa wọn ọ̀pọ̀ wọn ọ̀dọ̀ rẹ̀
àbòsí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ o. Ìkíṣí ó pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́. Àbòsí pa wọ́n pọ̀ wọ́n di bestie torí Sunday wọn Adéyẹmọ Ìgbòho ṣá. Idán ready o. Idán ready o mama, idán ready o baba. Àwọn alábòsí ẹ jọ̀ọ́ cruise time la wà yìí wọ́tọ̀wọ́tọ̀ February. Ìkíṣí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́. Àbòsí pa wọ́n pọ̀ wọ́n di bestie o. Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ tẹ́ bá ti sùn tẹ́ bá dẹ̀ ti jí welcome welcome. Cheers o. Àkọ́kọ́ tí wọ́n káṣí cruise ni. Ìkíṣí tó pa yín pọ̀ tẹ́ fi dọ̀rẹ́. Àbòsí tó pa yín pọ̀ tẹ́ fi di bestie. Ṣé lórí Yorùbá nation yìí a máa gba Yorùbá nation bẹ́ẹ̀ kúlẹ̀ kù a gba Yorùbá nation no a gba Yorùbá nation bóhùn yẹn lọ hug transformer tó bá ti hùn yín ẹ lọ hug transformer Yorùbá nation a máa gbà torí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ ṣe dọ̀rẹ́ ẹ̀yin dà àwa yín àárín yín ẹ̀yin tẹ́fẹ́ gang up jà ẹ̀yin dà wàláhì àwa yín àárín yín ẹ̀ tó nǹkan kan wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa àwọn ọmọdé wọ̀nyí wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa wọ́n kéré sí nọ́mbà wa. Good morning mo kí yín good morning wọ́n kéré sí nọ́mbà ẹ̀tẹ̀ sì jẹ́ àwọn olórí Mr. Isha Kola thank you for the stars. Ẹ kéré sí nọ́mbà gang fight yín wàhálà ẹ kéré sí ẹ̀yin wo ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ Tinubu tó ní tó gang up pẹ̀lú àwọn kílórúkọ ẹ̀ tó fi lé Jonathan kó fún wa bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ṣe rí ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ Tinubu ni ẹ gang up against Jonathan. Buhari ti mú Tinubu lẹ́pọ̀n dání. The same way tọ́rọ̀ yín máa rí after Tinubu finish president in 2033 we collect it. Orí Mr. Badmus ẹ̀yin ò gbádùn. Aláwa ṣe kú sẹ́yìn tó gbé wèrè dé. The same way tí Tinubu gang up. Ẹ fẹ́ gang up against Sunday Igboho. Àwa wà yín àárín yín. Wàláhì àárín yín. Èmi Yorubawuyi nìkan. Wọ́n woman battalion. Kì í ṣe rúrú yín. Ọlọ́run ọba mọ̀. Ìkíṣí ló pa yín pọ̀ tẹ́ dọ̀rẹ́. Àbòsí ló pa yín pọ̀ tẹ́ dọ̀rẹ́. Happy new month. Àti bọ́ sí new month. Happy new month. Wọ́n kéré sí nọ́mbà wa. Wọ́n kéré sí nọ́mbà wa. Wọ́n kéré sí nọ́mbà wa. Àwọn ọmọdé wọ̀nyí wọ́n kéré sí. Ẹ kéré sí nọ́mbà bàbá. Ẹ kéré sí nọ́mbà Ìgbòho ṣá. Ẹ kéré sí nọ́mbà èmi Yorubawuyi. Yorùbá ọmọ tó gba ọmọ tó gbá sí. After Tinubu. Ọpẹ́yẹmí Ẹkúndayọ̀ lé ojú ti wo Ọpẹ́yẹmí kó wèrè síwájú jẹ́ káwọn tó fún mínísítà jàre ìyá mi mọ̀ Sọ́lá Adéoyè ẹ rí pé mo bínú lẹ́nìí ni mi ò lo pekúpekú fóònù mi torí pé ọ̀rọ̀ Sunday Igboho ni mo fẹ́ sọ mi ò lo fóònù pekúpekú mi mo lo fóònù original phone láti gbé Yorubawuyi jáde pé Yorubawuyi gangan lélẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀tá àwọn politician fóònù ti máa lò ní so gbọ́n máa kọ́mẹ́ǹtì ó rí bó ṣe rí kò tí ẹ fine ní kíní kan lára so mi happy new month oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa ẹ̀yin oní gang fight ẹ̀yin dà ẹ fẹ́ gang Ìkíṣí ló pa yín pọ̀ tẹ́ dọ̀rẹ́ mo wá wo gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gang fight mo wo ẹ̀yin tẹ́ ìpera yín pọ̀ tẹ́ ń gang fight lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ̀yin tẹ́ ń gang fight lórí ọ̀rọ̀ bàbá Akíntóyè mo wo yín mi ò rí yín ẹ̀yin tẹ́ fẹ́ gang fight dà ẹ̀yin tó pé lórí social media gbogbo àwọn tó ti bá yín ṣe tẹ́jọ jẹ tẹ́jọ mú ẹ rìkọ́ọ̀dù wọn ni ọ̀rẹ́ tó bá ti ń bá ẹ ṣe ọ̀rẹ́ tó bá ti ń bẹ ẹ̀yìn tó bá ti ń rìkọ́ọ̀dù ẹ kò kí ń ṣọ̀rẹ́ every time máa ń sọ fún yín ẹ̀yin tẹ́ fẹ́ báyàn jà dà ẹ̀yin tẹ́ fẹ́ gang fight báyàn jà ẹ̀yin ìdààmú wáyín mi ò rí yín ẹ̀yin tó yẹ pé gbogbo àwọn ọ̀rẹ́ yín tó bá ti pè yín meeting tẹ́ bá lọ ṣe meeting pẹ̀lú àwọn èèyàn ẹ máa rìkọ́ọ̀dù wọn ni bọ́ pè yín ẹ rìkọ́ọ̀dù ni èèyàn ẹni bí wọ́n tí yóò bá ṣe ohun fùfù kò ní kíyèsí ẹ̀kùlé
èèyàn bí ló máa ṣe èèyàn bí ló máa àṣẹ máa sọ ló máa record èèyàn nítorí pé ohun tóun náà ò dáa ni ẹ máa sọ̀rọ̀ sáwọn èèyàn lẹ́nu ìtẹ́mi ṣe lè tẹ̀lé yín nìyẹn o wàláì bí láì lẹ́sìn ohun tí èmi ò ṣe lè tẹ̀lé yín nìyẹn torí ẹni bí ó lè ń bọ̀ fẹ́ súnmọ́ ẹ̀yìn díẹ̀ ó lè ló máa ń fi nǹkan pamọ́ ó lè níyín gbogbo tó bá ti ń ṣọ́ ẹ̀dá ẹgbẹ́ lọ́wọ́ lẹ́sẹ̀ oníwà àbí ni ẹni ibi ni èèyàn ọ̀kà ni tó pé ẹ jẹ́ ni ibi ẹ jẹ́ èèyàn ọ̀kà ẹ ṣe ń ṣọ́ àwọn èèyàn yín lọ́wọ́ lẹ́sẹ̀ torí kíni ẹ fẹ́ gba Yorùbá nation ẹ ti gba Yorùbá nation o ẹ ti ń ṣọ́ra yín lọ́wọ́ lẹ́sẹ̀ tí àyè bá wà fún yín láti pa wọn tó bá gba Yorùbá nation ẹ máa pa wọn ó ṣọ́ tẹ́mi ṣe lè tẹ̀lé yín nìyẹn ẹ wo Rikishi ló pa yín pọ̀ ọ̀rọ̀ Sunday Igboho ló pa yín pọ̀ tẹ́ fi dọ̀rẹ́ láṣẹ Elédùmarè ọ̀rọ̀ Sunday Igboho ṣàlùbà padà tún yín ká wàhálà ẹ̀rọ ògùn ẹ̀ ṣe Ọlọ́run ọba sátìrà mọ́ ni ń gbọ́ ẹ̀rí ògùn ẹ̀ ṣe ọ̀rẹ́ Rikishi ló pa yín pọ̀ tẹ́ fi dọ̀rẹ́ àbòsí náà ló máa tún yín ká happy new month mo kí yín ẹ̀rí ògùn ẹ̀ ṣe Ọlọ́run ọba mọ̀ sátì ọlá ń gbọ́ pé ẹ̀rí ògùn ẹ̀ ṣe ẹ bá padà jà ní onídìmẹ́ńṣà méjì ò lè bára wọn ṣọ̀rẹ́ wàláì ẹ̀ lè tó bá ṣọ̀rẹ́ láàárọ̀ ẹ̀ lè dalẹ̀ tó onídìmẹ́ńṣà lẹ́yìn méjì ẹ bá padà jà ní ẹ bá padà bára yín jà ní skẹ́skẹ́ ìwọ láyé ẹ bá padà bára yín jà nítorí Àdìsá wàláì máa jà ẹ ní jà kàtà tó bí yín tẹ̀ ní jà ẹ tó yẹ pé gbogbo even àwọn boyfriend yín yẹn ń tu síta lórí social media àwọn tó jẹ́ boyfriend yín when I see una dey gang up tó Sunday Igboho tó yẹ bá kí tó yẹ ẹ ń gang up àti mò ń wò yín bá mo ra àwọn eléyìí bí ẹni pa those people please mention them ẹ má jẹ́ àti ìjà mention wọn àti fi wọ́n pa cruise ni ẹ jẹ́ kó bí ìyàwó rẹ̀ kó mention orúkọ mi tí wọ́n máa làbà sórí péjì orí péjì wo Yorùbá wùyà máa ń ti wọn mọ́ ẹ̀yin tẹ̀ ń gàkọ̀ lórí Sunday Igboho ẹ wá ayé yín ẹ sọ̀rọ̀ láti àárọ̀ títí dalẹ́ 4 views 20 views 10 views 2 comments lost glory lẹ́ ń lò ògo tó ti wọ omi o lẹ́ ń lò èèyàn lè máa ṣe show kó jẹ́ pé ṣe rí ẹ̀kìsọ̀ kí ni kan fún yín bí èèyàn ṣe máa ṣe show kì í ṣàlàyé fún yín oníkálukú ló ní problem tiẹ̀ tó ń ba àwọn nínú ilé but when you come wọ́n kó àwa ní school níbi bí yìí tó bá ti kú òǹlé tó ń lọ síbi iṣẹ́ problem ẹ̀ wàá hàǹgì ẹ̀ síbì kan wàá rí doctor tó máa rẹ́rìn sí ẹ kíní kan doctor yẹn náà ní issue ti ẹnu lé o wàá rí security officer tó máa rẹ́rìn sí ẹ security officer yẹn náà níṣẹ́ tiẹ̀ tó ó ní problem tiẹ̀ nínú ilé Yorùbá nation tẹ́ ẹ̀ ṣe mọṣẹ́ yín níṣẹ́ you come online èyàn máa ń bínú lóòótọ́ but every time you come online you want to ṣépè ẹ wọ́n pẹ́ bí o lọ school every time you come online you want to ṣépè everybody ayé ò ṣe yín ẹ̀yin lẹ ń ṣera yín ayé ò ṣe yín ẹ̀yin lẹ ń batara yín jẹ́ ẹ má fi kan ra ìtà má jẹ kí ni ẹ wá mú Sunday Igboho ẹ wá mú lọ́rùn every time Sunday Igboho ni if you are a good agitator if you are a correct good agitator tó mọ nǹkan tó ń ṣe tó ń agitate fún ìran ẹ̀ láti kó olóko ẹrú tó ń sọ̀rọ̀ fún ìran ẹ̀ láti kó nínú ìdààmú if you are a good agitator wàláì way forward lẹ máa wá you go for way forward not kíní kan ní secret kíní kan àṣírí ńlá pàtẹ àṣírí títú láì ṣe Masbi TV tí má gbọ́ àṣírí títú Masbi TV ni láì ṣe Masbi TV is this the way you get Yorùbá nation is this the way tẹ́ máa kíní kan ẹ wá gba àṣírí ńlá o àṣírí títú àṣírí wo ló tú ẹ wò kò sí tuntun lábẹ́ ọ̀run wo mi de fẹ́ how many percent ní fídíò phone yìí dẹ̀ ti wà 5%. ẹ wo wọ́n tẹ́yìn bí ní pé àṣírí ni mo ń bọ̀ náà mi de fẹ́ go deeper báyìí wọ́n tẹ́yìn bí ní pé àṣírí
gbogbo ọ̀rọ̀ tẹ́ rò bóyá àṣírí ni o àṣírí bàbá Akíntóyè àti Professor Adéníran ó wà lọ́wọ́ yín now they don't sabi the fracas sef all these things must be must send ẹ sí ẹ àwọn kan tí wọ́n ti play tán lórí page wọn tí wọ́n believe pé àṣírí bàbá Adéníran ni must be wọ́n ló kún fọlọ́run bá búra fún ẹ must be ó ní bíbí there's nothing hidden under the sun ó ní máa play ẹ fún yín èmi Yorubawuyi máa play ẹ fún yín there's nothing hidden under the sun àṣírí títú kò sáṣírí kankan tó tú kò sáṣírí kankan bì kan before you play it before you get it before it gets to you it's already with me Yorubawuyi ojú tó lé ojú tó kò ní bí láìlẹ̀sí èmi ò ń jánu ni mi ò ń tanu ibi tẹ́tí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ni àṣírí títú o. ṣé ń gbọ́ àwọn kan tó ń play ní o tọ́lá àṣírí títú ṣé ń gbọ́ ṣá. àwọn ẹ̀fẹ̀ wá tó ìbò wá pàdé wọn. ṣé ń gbọ́ ẹ̀ ń gbọ́ báyìí. wá pàdé wọn nílé Ìgbòho so Ìgbòho wá sọ fún pé if these people were elected according to the constitution. ṣé ń gbọ́. ṣé Akíntóyè fún ẹ tó dé. ẹ jẹ́ sọ́wọ́n ajú. Yes. What are you going to do? How are you going to fill the void? I mean, yellow feminine concern. Ṣé ń gbọ́ mi rí comment ṣé ń gbọ́ kíní tó loud báyìí. I have to be very open with you. Igbo knows everything. Okay. All the shenanigans, all the fraudulent collection of money by Akíntóyè and so on and so forth. Yes, sir. Ẹ gbọ́. Ẹ ṣe ìyá mi olóòótọ́. Voice note yẹn òun náà kọ́kọ́ sẹ́ǹdẹ̀ sí. Tí a fi ń sọ pé kémi wá búra tí mo sọ pé kó máa bọ̀ kájọ búra wájú ògùn. Ẹni sùn ẹ jẹ́ kí n wo ẹ fún mi ní ìṣẹ́jú kan kí n wo speaker mi. yàrá tí mo ti lo speaker láàárọ̀ yàrá yẹn rẹ̀ pé yàrá yẹn wọ́n àǹtí ti pa wọ́n tí wọ́n pè ní àṣírí wípé àṣírí ti tú o ẹyọ kan àbí méjì tí wọ́n ti play fún yín ó nìyẹn ó ní àṣírí ti tú o tán play fún yín ẹyọ kan méjì play fún yín lélẹ́yìí o all the àṣírí ti tú tán máa play fún yín is tó wà lọ́wọ́ wọn is 5 complete activity. They say no. No problem. I got it. All the activity tí wọ́n máa play fún yín gbogbo ẹ̀ 5 ni ló wà lọ́wọ́ wọn tí wọ́n máa play fún yín gbogbo activity tú yẹn 10 ni gbogbo ẹ̀ 5 ló dọ́wọ́ tí wọn 10 ló wà lọ́wọ́ Yorubawuyi mo ní kẹ́ máa follow Yorubawuyi back to back Facebook YouTube ẹ máa follow Yorubawuyi ẹ má ẹ̀kọ́ tán yìí tó máa ṣe mí lọ́la yìí tó máa play fún yín lélẹ́yìí. Hello gbogbo ẹ̀yin àgbààgbà ilé gẹ́gẹ́ bí agenda tẹ́lẹ̀ a máa tẹ̀lé lórí ilé ẹgbẹ́ yìí ẹ tún wo ohun tí Ọmọbọ̀tá gbé jáde ṣé Ọmọbọ̀tá ń fẹ́ kí ẹgbẹ́ yìí tú ni àbí Ọmọbọ̀tá ò fẹ́ kí Yorùbá ó ní ìsinmi ó wá jẹ́ pé bí ọ̀rọ̀. Hello sir ẹ̀yin lẹ ń jẹ́ kí ọmọ yẹn máa rí yín fi ọdún mi. Hello. Mo kí gbogbo ọmọ Yorùbá. Àwọn àṣírí tí tó fẹ́ play fún yín lélẹ́yìí o. Ọmọ Yorùbá tilé tó kó. Ó ní tó bá mọ òtítọ́ aṣọ ìdí omi náà. Àwọn àṣírí ẹ̀yà tó play fún yín. Bọ́tọ̀ olórí ó ti pọ̀ jù Ọlọ́run ni mo fi búra ẹ̀yin Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bù. Shetiri, please, my sister, my brother, nothing is as hidden as man's thoughts. Nǹkan tí yóò bá ti sọ síta, ó la àṣírí. Ohun tó bá ti bọ́ síta kò kí ń ṣàṣírí. Tẹ́ bá gbọ́ àṣírí ti tú o. Ẹ jẹ́ kó yé wọn pé àṣírí kankan ò tú. Kò sí tó bò. Kí wọ́n tó sọ pé wàhálà Yorubawuyi ó ti dé tébù mi. Àṣírí wo ló tú? Kí lójú òrírí?
mi fẹ́ mi ní time púpọ̀ lálẹ́ so mi fẹ́ waste time ẹ̀yin náà àbí láàárọ̀ mo fẹ́ sọ mi fẹ́ waste time ẹ̀yin náà kò sáṣì bàbá kí mo fẹ́ play fún yín kí sáré ṣàlàyé fún yín ẹ má wulẹ̀ waste data yín wọ́n máa sọ fún yín pé bàbá Akíntóyè pa màálù méjì ó lọ rí màálù mọ́lẹ̀ wọ́n máa sọ fún yín pé bàbá Akíntóyè lọ ṣe ọdẹ ó lọ ṣe tutù wọ́n record bàbá Adéníran ló sọ̀rọ̀ yẹn wọ́n record bàbá Adéníran ṣe pé bàbá Akíntóyè ò sí ńbẹ̀ even bàbá Akíntóyè ò mọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n bàbá Akíntóyè ṣe tutù ta ni ò kì í ṣoògùn kó bọ́ síta kó wá sọ fún wa ta ni ò kì í ṣoògùn àwọn tí wọ́n gbà ńbẹ̀ léni ṣé wọn ò ṣoògùn àṣírí ti tú àṣírí kan kò tú ètò wà ńlẹ̀ yìí ò bò bàbá Akíntóyè lọ ṣoògùn ó máa ṣoògùn ó nọ́mà kéèyàn ṣoògùn ìlú kan ńlẹ̀ Yorùbá ó máa ń bìyàn pé ó tó yìí ò lájẹ̀ ìlú kan nílẹ̀ Yorùbá tá à ń sọ yìí ó máa bí ẹ pé at your age ṣé kò yẹ kó ti lájẹ̀ èèyàn ò ní ṣoògùn níbi táyé dé dúró yìí. If you want to hold on to Jesus, hold on to Baba Akíntóyè has never come online pé Jesus sọ pé kíní kan, Ànábì sọ pé kíní kan. Baba Akíntóyè has never come outside. Láti sọ fún pé Jesus sọ kíní kan. Wọn ò dẹ̀ ní Ànábì sọ kíní kan. So definitely, if Baba Akíntóyè has never talked about Jesus, if he has never talked about Ànábì, definitely Baba Akíntóyè is ìbílẹ̀ lọ́mọ. Àṣà àti ṣe máa bí o gẹ́ẹ̀tì ẹ̀pà Ìjẹ̀bú máa sọ fún ẹ pé o tó yìí ò lájẹ̀ Bàbá Akíntóyè àtó yẹn kò ní lóògùn tí ò bá tiẹ̀ lóògùn akégbàǹjarè àṣà ìṣe culture tiwa heritage tiwa ní oògùn ohun tó gùn gbọ̀nàgbọ̀nà ni wọ́n pè ló má dira o ikú pa ẹ́ kí ni mo sọ fún ẹ má dira o ikú wo òkú gbé ikú pa ẹ́. Nobody should come online láti máa wá deceive wa pẹ̀lú àṣírí ti tú o Jésù sọ pé o Ọlọ́run sọ pé o kí ni phone number Ọlọ́run if Jésù sọ pé Ọlọ́run sọ pé then àwọn òòṣà ilẹ̀ Yorùbá sọ pé àwọn igba irúnmọlẹ̀ sọ pé àwọn ìyá mi ọ̀pàké ọ̀làké alágogo dẹ̀ wọ́n sọ pé we no dey hide down èmi ò lóògùn àwọn tí ẹ máa pé Jésù ló ń gbójúlé kó dúró pẹ̀lú Jésù ẹ̀ kó má bu ẹni tó gbójúlé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ẹ bá wá gbójúlé Ànábì kó fi ẹni tó gbójúlé irúnmọlẹ̀ kalẹ̀ n tó ká kó bá gbé ní Yorùbá nation tá fẹ́ gba iṣẹ́ a máa dìgì ara wa Ọlọ́run ò ní pa mí kò ní pẹ̀yìn tèmi a máa fara wa bí táyé generator máa wọ yín bí generator tí plug ẹ̀ ti bàjẹ́ ni. Why will you criticize people's religion? Enough of this shit. Ẹ criticize religion wa. Kí ló wá pè religion? Ogun afẹ́nu gangan. Lúbúlúbú ojú ọlọ. Must be more like àjàsà ìwà àjàsà àgbákò. Yorùbá nation no going back. Yorùbá nation, please, I am calling you to join Yorùbá nation. Page Yorubawuyi lẹ́wà yìí. Àwa ò ní àṣírí anybody. Tá a fẹ́ gbé wá. Even though we have lot of wàhálà ẹni yóò dá ó ní bàbá Akíntóyè kò sí lọ́dọ̀ bàbá Adéníran kò sí lọ́dọ̀ bàbá Akíntóyè mọ́ gbogbo àṣírí ti tú yẹn irọ́ ló wà ńbẹ̀ irọ́ ló wà ńbẹ̀ ẹ má ẹ̀kọ́ tó ìpa àṣírí ti tú tẹ́ bá lọ bá ọ̀tá yín your ọ̀tá will never say anything good about you ó normal bàbá Akíntóyè àti bàbá Adéníran tó bá pé wọ́n ti jọ ń ṣe ọ̀rẹ́ wọ́n ti jọ ń ṣe papọ̀ ní bàbá Adéníran sọ nǹkan sọ yẹn a ní àṣírí ti tú o bàbá Akíntóyè àti bàbá Adéníran ò jọ ṣe mọ́ ẹ wá láṣírí tú àṣírí wo ló tú yé mi jáde fóònù mi tèmi ti bá mi lálẹ́ má ní mi ṣe ṣó tó pọ̀ ẹ bá ti mi ṣe ṣó àṣírí ti tú o àṣírí ti tú o ẹ ní gbádùn àṣírí yín wo ló tú yes mo ti fóònù bọ́ náà ọ̀rẹ́ nìkan ló lè sọ ọ̀rẹ́ tẹjọ́ ń ṣe lọ́wọ́ tẹjọ́ ń jẹ lọ́wọ́ tẹjọ́ ń mu lọ́wọ́ ló lè sọ ọ̀rẹ́ ká lè gbà pé àṣírí ti tú ẹ sọ pé àṣírí ti tú ṣùgbọ́n ẹ̀ tẹ́bàjọ́ ṣe mọ́
anything tó bá sọ nípa ẹ kò lè sọ anything positive, negative náà ló máa sọ. So àṣírí wo ló wá tú? Àṣírí wo ló tú? Orí àṣírí titun náà ni wọ́n wà. Tá bá fi okay, wọ́n ní orí àṣírí titun náà lè máa wà. Tá máa fi gba Yorùbá nation. If you are a good speaker, a good agitator, don't agitate from àwọn èèyàn pé kó wá join Yorùbá nation. You don't say negative things about people. Èmi tó bá ti wá bá mi pé Yorubawuyi ṣe rí ọ̀rẹ́ mi yẹn, ọ̀rẹ́ mi ó kọ ta lè kilo ná. Ta ló ní bínú bíbí. Kilo must be. Yorubawuyi ṣe ti rí must be. Nígbà kan must be ó wá tọ̀lé, nígbà kan must be ó wá ṣe kíní kan. Tó bá ti jẹ́ pé ọ̀rẹ́ must be nìyẹn. Tó bá ti ọ̀rẹ́ must be fún mi lẹ́ni ní negative word. Tó sọ fún mi lọ́la, tó sọ fún mi ní ọ̀túnla, my dear, ó ti tara ilé ẹ̀ lọ́pọ̀ fún mi o. Èmi fúnra mi máa avoid ẹni. Èmi fúnra mi máa avoid ẹni. Tó bá ti tara ilé ẹ̀ lọ́pọ̀ fún mi, èmi fúnra mi mọ̀ pé ẹni bí ni ẹ́. Bàbá Adéníran tó sọ̀rọ̀ yẹn. Even Bàbá Adéníran should be very careful of you guys. Tá bá ń ṣe ọ̀rẹ́, èèyàn máa ń fi àyè ìjà sílẹ̀ ni. Tó bá yá, tó bá pẹ́, ẹ sì máa lọ wá àṣírí titun Bàbá Adéníran náà. Ẹ sì máa lọ wá jáde. CSI yìí lẹ gbé pọ̀ngbà kan tẹ́fọ̀ jámú. CSI ni o, lórí péjì CSI ni o. Yorubawuyi lórúkọ tèmi. Àwọn ìtẹ́rìmù ìtẹ́rìmù wa ẹ jáde. Ìtẹ́rìmù ẹ jẹ́ jáde. Ìtẹ́rìmù ẹ jẹ́. Àwọn ìtẹ́rìmù ti dìbò lé wọn jáde. No, to be sincere, ẹlẹ́ ti gba Yorùbá nation fún wa. A ti gba ilẹ̀ wa o, a ti gba orílẹ̀-èdè Yorùbá o, a ti gba Yorùbá nation fún wa. Àwọn wèrè Nàìjíríà tún dìbò. Wọ́n dìbò in your country. No, let's be sincere. A normal woman being should think about this. Kò ṣẹlẹ̀ rí ní gbogbo àgbáyé kí ìlú mi kó lọ dìbò president ní country another person. America fẹ́ yan president, ó wá lọ dìbò ní Germany. Yeah, àti it. America fẹ́ yan president, ó wá lọ dìbò ní Germany. Wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ dẹ̀ gbọ́rọ̀ yẹn gbọ́. Abeg, ẹjọ́ tó ẹjọ́ a ṣe normal o. Kó má yẹ pé sapa ló jẹ́ káwọn èèyàn rí náà. Sapa kò jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Ẹlẹ́ ti gbà lẹ́yìn. Ariwo wo lè tí wọ́n kọ pé ẹ jáde o, ẹ̀yin tẹ́rìmù wa ẹ jáde. Àwọn tẹ́rìmù wọn bí wọn kú. Sójà náà yín ẹjọ́ ké. Mo fi kábọ̀ lọ́ba mo fi búra. Sójà máa nà yẹn máa yarọ. Tó bá bí yín dáadáa. Tó bá bí yín re. Tó bá bí yín kú. Ẹ lọ sí Àbújá. Tó bá bí yín dáadáa. Àwọn tí wọ́n kó ẹ̀wà gan-an nation tí wọ́n kó. Yeah, Ayọ̀délé Kòlù kò ní dá fún ẹ. Àwọn ẹ̀wà ẹ ti fa wèrè ní nípù. Àwọn ẹ̀wà gan-an tí wọ́n kó láti jọ wò wọ́n sì fi wọ́n lẹ̀ o. Wọ́n tún ní kẹ́yìn mi jáde. Ẹ jáde. Ẹ̀yin ìjẹ́rìmù èmi mo lẹ́nu mi ṣe pẹ́yẹpẹ́yẹ. Ìjẹ́rìmù ẹ jáde. Ẹ jáde. Kí ìtẹ́rìmù jáde. Káwọn ọmọ ọlọ́mọ jáde. Ẹ̀yin ti dìbò lu òyìnbó. Mo wá bíbí ìsọ ni ẹ̀yin èèyàn ẹ bọ́ ta ẹ lọ bá wa ṣe rádìó. Sójà wọ́n á nà yín ẹ̀sùké. Mo fọlọ́ bá búra fún yín. Wọ́n á nà yín ẹ̀ yàrá wọ́n bá bí yín dáadáa. I challenge you. I double challenge you. I triple challenge you. I 100 challenge you. Tó bá bí yín re. Tó bá bí yín dáadáa. Ẹ lọ Àbújá. Ara confederal government. Orí Tinubu ń gbóná. Orí Tinubu wo sójà tó máa nà yín. Àjù sójà ń sàsì lọ. Tó bá bí yàrá yà yín dáadáa. Ẹ bọ́ta. Wọ́n nà yín. Ẹ ya ìgbẹ́ sára. Àṣírí ti tú. Àṣírí ti tú. Inú bí Tinubu lọ́wọ́. Ara kan Sanwó-Olú. Orí Fáṣọlá ń gbóná. Buhari ó ti ní BP.
ló tẹ̀yìn èèyàn wá rẹ́rìn bá ní kí lè wá rẹ́rìn fún báyìí ọ̀rọ̀ táwọn sọ yóò ọ̀rọ̀ tó serious ní jàre ẹ̀dẹ̀ wá rẹ́rìn. À ń sọ̀rọ̀ tó serious ẹ̀dẹ̀ èmi kò fẹ́ rẹ́rìn báyìí à ń sọ̀rọ̀ tó serious ẹ̀dẹ̀ wá rẹ́rìn ẹ̀ṣọ́ rẹ́rìn lélẹ̀ tó bá bí yín dáadáa tó bá bí yín kú dílé Máláyé ó ti ní BP báyìí tó bá mú yìí sójà máa ná 125 years kò ní ọjọ́ orí yín tó bá bí yín dáadáa ó yẹ bọ́tà ẹlẹ́yìn ní tẹ́rìmù ẹ lọ Àbújá ẹ lọ Lagos State ẹlẹ́yìn ní tẹ́rìmù ṣọlá àwọn máa gbèrò wọ́n ti rẹ́dì o. Normal person with the I no go kill you, Jare. Normal person in his or our own right senses. Don't ní ọpọlọ lórí tí ò ń ṣe ẹran. Wọ́n àwọn kan jà sí president lọ́wọ́. Àtíkù bó ṣe ń wò ní. Tó bá ní àwọn kan ti dé o. Wọ́n láwọn ẹwà gan nation. Àwọn ẹwà gan nation àti pàfún nation. Wọ́n fẹ́ gba ọ́fíìsì o. Àtíkù máa ṣe báyìí. Don't put him up, go back. Where are the soldiers? I beg you, beat all this one. One no, but you might penny. One no, yet. You don't pass to you, but you marry him. Martin, no, you don't make him marry me. Yeah, and this. I know, sorry. Wallahi, da. Wallahi. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Wallahi da. Àná sáré. Láì ṣe pé wọ́n gbá wọn lórúkà. Láì ṣe òrùka. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Mo ti block yín. Tí wọ́n gbá wọn lórúkà, ẹ lọ máa sáré. Wo, wọ́n á nà yín. Méje máa tẹ̀ ní. Ẹ máa rìn bí zombie. Tó bá bí ire. Tó bá wàhálà tí wọ́n bá nà yín kẹyàgbẹ́ hàdì. Kẹ́ni mo kù díẹ̀. Ẹ bọ́ta. Occupy wa gan nation. Tó bá ní mo sọ, ó lè fọ́ ni. Àmọ́ tó tọ́ ni. Occupy. Àjà àti ṣe ilẹ̀ Yorùbá mo ti block yín o. Occupy. Wallahi talahi. Tí Tinubu bá gbọ́ pé fẹ́ occupy. Ó kàn máa ṣe báyìí ni. Sanwó-Olú. Okay, Jídé. Tinubu mo fẹ́ ṣe bí Tinubu ni o. Ìgò mi dànù. Ayé yìí máa tẹ̀ mọ́ mi lọ́wọ́ ni. Kọ́ọ̀lù ó ti fa wèrè ní nípùn. Tinubu. Jídé. Tó mọ̀ tí àwọn ọmọ Ìgbò. Tó mọ̀ tí àwọn ọmọ Ìgbò ń fi ojú wa rí lọ́wọ́lọ́wọ́ l'Ékòó yìí. Àwọn ẹwà gan nation kan tún wá sọ pé àwọn fẹ́ gba interim. Babájídé Sanwó-Olú bẹ̀rù Ọlọ́run o. Èmi ni mo gbé ẹ débẹ̀ o. Tinubu ló máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n kó Sanwó-Olú ẹ̀kẹ́ point and kill lóhun. Akọni. Akínbọ̀dé Mọ́sùn sí kúrò Lagos State. Kí ló kọ ọlọ́pàá tó wà Lagos State yẹn CP. Akàn gbé fóònù ni Sanwó-Olú. Hello CP. Ẹjọ́ àwọn ẹwà ẹ̀kọ́ kò dẹ̀ lápọn. Àwọn ẹwà gan nation kan ti fẹ́ lé mi kúrò lọ́fíìsì o. My governor. Yes sir. My governor. Ṣé ọmọ Ìgbò yẹn ni? Those are the Igbo guys. Àwọn ọmọ Ìgbò kọ́. Àwọn ẹwà gan nation ni. Wọ́n ní wọ́n fẹ́ lé mi kúrò lọ́fíìsì. CP kan máa dé ni. Ìbọn náà wà. Àwọn ni. Tinubu Sanwó-Olú ohun òde láyé wàhálà kan báyìí. Àwọn nìyẹn. Akọ point ni. Sanwó-Olú kan máa point ni. Àwọn nìyẹn. Wàhálà wọ́n á nà yín. Bẹ́ ṣe máa rìn ni. Yìí tẹ́ wá kú nínú yín bó ṣe máa rìn lélẹ́yìn. Wọ́n á nà yín ẹ̀wọ́ báyìí.
ẹ̀yin wèrè wa gan nation bẹ́ẹ̀ máa wọlé lé wọ́n máa bí yín dáadáa kẹ́ bọ́tà lásìkò tí ara kan everybody tó bá wá bí yín re fẹ́ pàbùjá àwọn ẹ̀wà gan nation tó bá bí yín re tó pàbùjá lẹ fẹ́ lọ bí títí ti máa yẹ nìyẹn dáàbùrò ọba Buhari Tinubu gan rí Buhari ó fọ́ Tinubu ní Buhari wo Buhari ò ní bá yín ṣeré àwọn ọmọ kò gbóyìnbó náà máa dá sí funny but true wàhálà ó funny but tó tọ́ ni mo ń sọ ọlọ́mọ kì í lọ fọ́mọ rẹ̀ o Nàìjíríà ń ro lọ́wọ́ o tó bá gbọ́ mẹ́ jáde tó lọ kì í kílèmù ẹ̀wà gan nation kan èmi ò ní ẹ má jáde o torí ẹkún yẹn náà máa sún sí pé a ní ká má jáde èmi ò ní ẹ má jáde o please go outside ẹ lọ reclaim ẹ lọ ṣe interim Buhari náà fẹ́ di governor ọlọ́jà ká di governor kí ni náà ti di governor ọlá governor máa fit ni governor Yorubawuyi governor Yorubawuyi wàláì governor máa fit ni ẹ wo ọmọ ṣé governor fit mi àbí governor fit mi ọmọ wàláì mo dùn governor Yorubawuyi okay mi ní báàgì ni máa gbé omi ní gbé file máa wà lọ́fíìsì as a governor ẹ̀yìn kan lẹ́yìn ẹ̀wà gan nation wàláì wọ́n á nà yín tí yín á tẹ̀ wọ́n á nà yín tí bó ṣe máa tí máa papọ̀ báyìí wọ́n á nà yín ẹ̀ papọ̀ ó fit mi God bless you ọmọ tó ṣọmọ tó dùn ọmọ rẹ̀ ọmọ tán ọmọ jọmọ lọ ọmọ yẹ kan bí 1 billion ọmọ yẹ kan bí worldwide Yorubawuyi tó gallant Yorubawuyi wọ́n ti fẹ́ gba army barracks báyìí àwọn wàhálà we no go sleep for Nigeria ní sùn àwọn àti àwọn fẹ́ gba army barracks wọ́n ti fẹ́ gba army barracks wàhálà ibẹ̀ láyé wọn máa rún sí. Yes, fine finish inside big Toyota fence. Gbádùn. Gallant mama. Jọ̀ọ́ ní fẹ́ gba mi barracks. Ṣé àwọn ẹ̀wà gan nation. Wàhálà wọ́n á nà wọ́n tí wọ́n á rún. Wọ́n fẹ́ gba mi barracks. Yete lọ o. Sherry. Mo tó máa ń sú mi lára lọ́wọ́ àwọn èèyàn lélẹ̀. Ẹ jẹ́ a ṣe báyìí. Ẹni Sunday Igboho ní kò jẹ́ kẹ́ gba Yorùbá nation. Please, let's be guided. Ẹ jẹ́ ká lórí wa kó pé. Wọ́n ní afẹ́gbẹ́ Yorùbá nation ní 2022. Wọ́n ní Sunday Igboho àti Baba Akintoye ní jẹ́ káwọn gba Yorùbá nation ní 2022. Ẹ bá mi di ọ̀rọ̀ yẹn mú o. Sunday Igboho Dada Kútọ̀nù àti Baba Akintoye ní kò jẹ́ kí wọ́n gba Yorùbá nation ní 2022. Òmìnira àti ní kẹ́jẹ́ ká máa lọ. Àti ní kẹ́jẹ́ ká máa lọ. Ẹ jẹ́ ká lọ ní 2022. Kí ni kan tó wá sọ nísìn? No, mi fẹ́ rẹ́rìn. Ẹ má pa mí lẹ́rìn, ẹ má pa mí lẹ́rìn. Kí ló tún wá sọ nísìn? Wọ́n ní àti gbalẹ̀ wa. No, they are confused people. Set of dementia agitators. Set of confused people. Wọ́n ní àwọn ti gba ilẹ̀ àwọn. They said they have collected their land. Wọ́n ti gba Yorùbá nation. Wọ́n ti fẹ́ yan àwọn èèyàn sórí ìjókòó, àwọn interim governors. Now, they are now telling us pé Sunday Igboho àti Baba Akintoye ní káwọn gba Yorùbá nation. So which nation ni wọ́n gbà? Wàláì mo ka comment o. Ayomiku ẹwà gan nation ni wọ́n gbà. Ṣé pé èmi ò kì í sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀. Ọlọ́run bá ní kó ló lágbára jù. Ẹni òmìnira 2022. Wí pé Sunday Igboho ni ó jẹ́ kẹ́ gbà. Ẹ tún ní àti gbalẹ̀ wa, àti délẹ̀ wa. Nation wo lẹ wá gbà? But ẹ sọ fún pé ẹ ti gba Yorùbá nation. Ẹ tún sọ pé ẹ ti gba orílẹ̀-èdè yín, èwo lẹ gbà? Ẹ wá gan nation. Àwọn yẹn lè wá gan. Wàhálà mi kọ́ ni mo sọ o. Ẹ̀yin lẹ sọ pé Mr. Yomiku, wàhálà ẹ ń wá ìjà lálẹ́. Àbí láàárọ̀ yìí ni. Ẹ ń wá ìjà. Ẹni ó ti gba ìwà, ṣé bí wọ́n sọ pé a ti gba orílẹ̀-èdè wa. Wọ́n láti gba orílẹ̀-èdè wa. Wọ́n tún Sunday Igboho jẹ́ kán jáde. So orílẹ̀-èdè wo náà gbà? Ẹ wá gan ilé Pàfún nation. Aláyẹ ìlú pé ẹ dá. Pàfún nation náà gbà. Kò dá o.
àwọn ẹni ẹlẹ́ni ó mà ṣe owó inú òtútù owó inú òtútù wọ́n náwó wọ́n nára at the end of the day búrẹ́dì nation náà gbà ẹwà gan nation Ayọ̀délé Kòlù nation náà gbà Ayọ̀délé Kòlù ò ní lálàáfíà eléyìíbú ó ti blọ́ọ̀kù mi ò ní dáa fún ẹ tó bá blọ́ọ̀kù mi lórí WhatsApp mama jáde fún ẹ lórí Facebook títí tí wọ́n fi lọ gbé àwọn ẹwà gan nation agitator yín tẹ́ bá fi gbé wọn jáde tẹ́ bá fi ta sí mi títí máa fi yẹ̀wọ́ mi lọ́wọ́ mo ń dúró dè yín wàláì èmi àti yín àjọ mú nǹkan lẹ̀ ẹ̀yin wèrè burúkú yìí ìkíṣí tó pa yín pọ̀ ọ̀rọ̀ Sunday Igboho tó pa yín pọ̀ tẹ́ fi dọ̀rẹ́ orí Sunday Igboho ló máa tú yín ká ẹ lọ kọ́ kalẹ̀ o àbòsí Sunday búrẹ́dì Agege nation olúwa ẹ jọ mí lójú èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o àbòsí nation ìyá mi Mary ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o omi ya ni ti fowó pátá no ọbẹ̀ làwọ̀ ti gbówó rọ́ ọbẹ̀ làwọ̀ ti gbówó rọ́ ọbẹ̀ ẹwà gan nation àṣírí ìkíṣí Sunday Igboho tó pa yín pọ̀ tẹ́ ẹ fi di ọ̀rẹ́ àbòsí Sunday Igboho Àdìsá ọmọ Adéyẹmọ òun ló máa tú yín ká ẹ máa tó jà wàláì mo bú ẹ̀pẹ́ ẹ máa tó jà àwa mọ àwọn I just love your program I love you tijare àwa mọ àwọn olópò nation wàláì Yorùbáwùyí fans ẹ̀dá èwo tún ní olópò nation okay Kokorin nation Kokorin nation Kokorin nation Kokorin nation the man always crying everywhere ó ti náwó gidi gbèdàbí àmìlà nation wàlá ẹ lè má wà jà Yorùbáwùyí fans ìwà yín ó dàbí ìwà Yorùbáwùyí ni ẹ̀yin tẹ́ follow mi ìwé mi àti jọjọra wọn ẹ lè má tọjà èwo ni gbèdàbí àmìlà fans nu ta gbèdàbí àmìlà nation nu ta ń sọ yìí à ń sọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ yín ti sú mi ẹ jẹ́ kí n máa làágùn nínú òtútù ẹ wò ẹ jẹ́ ká serious o ọ̀rọ̀ tó serious ló wà nílẹ̀ no Igboho no Yorùbá nation ṣe rí ẹ má jẹ́ ká àgbàlagbà ní bàbá ẹ jẹ́ ká wà serious àgbàlagbà Shakabula nation according to the time nation wàlá ọ̀rọ̀ yín ti sú mi ohun tó pa yes kì í ṣe pa yín pọ̀ ẹ̀dọ̀ rẹ̀ ohun tó pa yín pọ̀ lè máa padà tú yín ká Sunday Igboho ló sọ yín di bestie Àdìsá ọmọ Adéyẹmọ ọ̀rẹ́ náà ló máa padà tú yín ká ẹ má padà tó jà lórí íńtánẹ́ẹ̀tì wàhálà ìwà dúró dé yìí isolation nation wàhálà ẹ̀dá lórí íńtánẹ́ẹ̀tì wàhálà Yorùbáwùyí àwa dúró dé yìí tó ń pàmò àmọ̀ pé ẹ máa tó jà àwọn tí wọ́n ṣíwájú yín jọ ṣọ̀rẹ́ wọ́n padà jà tí wọ́n tú àṣírí ara wọn síta ni ọ̀rẹ́ mi kíní kan bàtà jọ ń pè àwọn sórí show wọn pè àwọn sórí show lágbájá from here to here Ọlọ́run jẹ́ kí wọ́n ní internet accident níbi tí wọ́n ti ń fò kiri kíní kan wọ́n padà jà wọ́n padà tú àṣírí ara wọn síta bára yẹn fẹ́ ṣe tẹ̀lé jà tó jà àwa ń dúró dè yín tó máa tú àṣírí ara yín síta Sunday Igboho yìí náà ṣe jàre ìrọ́pàá nation Sunday Igboho tẹ̀ ń bú yìí nísìn nígbà kan ẹ ti gbé pọ̀ sẹ́yìn Oyigbowo ọ̀ṣà bàbá ẹ ti pè ní dada Kútọ̀nù àbí okay dada Kútọ̀nù you see your life ẹgbẹ́ adéfúnni tó tádé bá tọ́ sí orí 1 million lè wà lórí ilẹ̀ báyìí ẹnìkan ló máa fi ń ṣe olórí no be by age no be by ìwé àwọn àgbààgbà ti sọ̀rọ̀ tán wọ́n ní ẹni tí ò bá ti gba kádàrá á gba kodoro ohun tó ń fún yín ní problem nísìn tó ń sọ yín di ọ̀tá àwọn èèyàn tí ẹ wá fi ọ̀nà Yorùbá nation kalẹ̀ tó yẹ pé ọ̀nà fracas lè wá mú dání kí láṣìírí kíní kan ta ni ẹ̀sìn Yorùbáwùyí ta ni boyfriend Yorùbáwùyí ta ni bàbá Yorùbáwùyí ta ni ìyá Yorùbáwùyí lẹ wọ́n wá káàkiri ẹ mọ iṣu tẹni
issue tẹ́ni ni pé ẹ gbà fún Ọlọ́run. Issue tẹ́ni ni pé ẹ gbà fún Ọlọ́run. Ó ní problem tẹ́ni. Tẹ́ bá gbà pé Ọlọ́run ló sọ pé Sunday Igboho Ọlọ́run ló fi síwájú. We are not going for Sunday Igboho nation. I don't support Sunday Igboho nation. I don't support Baba Akintoye nation. And I don't support Onidiri nation. We want Yoruba nation. Ọmọ Yoruba ni wá. Yoruba bala blue nation wala Mr. Akim. Ẹ ti mú gum. Ọmọ Yoruba ni wá. Yoruba nation la fẹ́. Nígbà tó lọ tí wá mú Sunday Igboho yẹn, orí ló yàn. Ọba jíjẹ, ọba tó máa ṣe dáadáa nílùú, orí ló máa gbé débẹ̀. Yi tó máa ṣe tó kù, orí ló máa gbé débẹ̀. Sunday Igboho orí ló yàn ṣe aṣíwájú. Ẹ má gbà fún ni. Listen, bí ṣe wà yín sìn. Bóyá ìwé mẹ́wàá ni mo kà. Kí wọ́n á ní tó pé ìwé mẹ́wàá ni mo kà. Ọmọ tí mo bá bí. Ọmọ tí mo kí wá ní ìwé mẹ́wàá ni mo kà o. Ọmọ tí mo bá bí, ó gbọ́dọ̀ kàwé tó mi nítorí pé ọjọ́ orí ẹ̀ ò tó tèmi. Ó kàwé mẹ́wàá. Ọmọ ẹ̀ lè lọ sí university. Ọmọ ẹ̀ lè di doctor. Ìyẹn ò ní kò sọ pé mi ọmọ mi ṣe mẹ́mi ni mo bí. Ó wá di doctor. Mo wá ní di treatment. Ṣé ọmọ yìí ló máa treat mi? Issue tẹ́ ní nìyẹn. Ẹ gbà fún Ọlọ́run. Ẹ kàn fi Ọlọ́run, ẹ kàn fún Ọlọ́run parọ́ ni. Ẹ gbà fún Ọlọ́run. Ẹni tó bá ti pèlè lórí, ẹ já tẹ̀lé. Mo fẹ́ fi ọ̀rọ̀ bàbá Aláàfin Ọ̀yọ́. Ọlọ́run bá fọ̀run kẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́. Nígbà tí Ọọ̀ni fẹ́ jẹ kábíyèsí, ọba Ọ̀jájá Ògúnwùsì, how old? Lára àwọn ọmọ tí bàbá Akíntóyè, lára àwọn tí bàbá Aláàfin Ọ̀yọ́ bí tó ju Ọọ̀ni of Ifẹ̀ lọ wà. Ikú bàbá yèyé o. Ọ̀run re gbogbo tó bá bàbá ilẹ̀ re ni. Ọmọ Yorùbá ni èmi ò kí ẹ̀wọ̀n tẹ́tí ṣe mi kọ́ ni máa ṣèdájọ́ yín. Gbangba yín ni mo rí mi ò rí kọ̀kọ̀. Nígbà tí Ọọ̀ni fẹ́ wá kí bàbá Ọọ̀ni of Ifẹ̀, ọba Ọ̀jájá Ògúnwùsì, wọn ò tí ṣíra o. Wọ́n wà lórí oyè kẹ́mi wọn gùn. Kó fọwọ́ pawú kó fi èrìgì jobi kó ju àwọn bàbá wọn lọ. Bàbá Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni. Orí ló bá mi ṣe ìbá ti jẹ́ nìyàn. Á dá fún Òṣùpá ń kọrin. Orí ló bá mi ṣe ìbá ti jẹ́ nìyàn àti ìrújú ti pẹ́ o. Orí ló bá mi ṣe o ìbá ti jẹ́ nìyàn àti ìrújú ti pẹ́. Ọọ̀ni ẹ̀kọ́ ọgbọ́n lára igi ọ̀pọ̀tọ́. Ọọ̀ni àti bàbá kí lórúkọ ẹ̀, bàbá Aláàfin Ọ̀yọ́, wọ́n jọ pàdé ara wọn. Aláàfin Ọ̀yọ́ ti bí ọmọ tó tó Ọọ̀ni. Bàbá mẹ́yẹ kí Ọọ̀ni ní. Ọọ̀ni náà tó wá pàdé wọn bẹ́ẹ̀. Àwọn méjèèjì àtijọ́ yẹn mo ti like àwọn ọba méjèèjì yẹn. Wọ́n lè má follow wa o. Wọ́n lè má support Yorùbá nation o. Wọ́n lè má ṣàbọ̀ sí ọmọ Yorùbá o. Ṣùgbọ́n ní àárín yẹn, wọ́n mú ìrẹ́pọ̀ jáde. Bí Aláàfin ò bá ṣe kú nìyí. Tí ìjà yẹn máa lọ láàrin ìran àwọn Ọọ̀ni of Ifẹ̀ àti àwọn Aláàfin Ọ̀yọ́ nítorí pé wọn ò rẹ́ ọba Síjú-Adé Olúbùṣe ti Ifẹ̀. Ọlọ́run bá wa kẹ́ wọn náà. Àti kábíyèsí ọba Ọ̀yọ́, Ọlọ́run bá wa kẹ́ àwọn náà. Àwọn méjì wọ́n jà tí wọ́n fi kú ni. Ọba Ògúnwùsì ló wá débẹ̀ nísìn ló gbé ìrẹ́pọ̀ lọ kí Aláàfin lọ́yọ̀ọ́. Ló gbé ìrẹ́pọ̀ lọ kí Aláàfin lọ́yọ̀ọ́. Ọba Ògúnwùsì ó gbà fún Aláàfin ni. Olórí aládé kábíyèsí o, olórí aládé. Wọ́n ní Ọọ̀ni lolórí aládé. Wọ́n ní I don't know. Ọọ̀ni gbéra. Bàbá Aláàfin Ọ̀yọ́ gbéra. Wọ́n lọ kí Ọọ̀ni. Ọọ̀ni wá pàdé Aláàfin. Ọọ̀ni wá tẹ̀ fún Aláàfin. Ṣó yẹ kí Ọọ̀ni tẹ̀? Kò yẹ kí Ọọ̀ni tẹ̀. Nítorí ní òun lolórí aládé o, Ifẹ̀ òwòye, Ifẹ̀ òye. Ibi ojúmọ́ ti mọ́ wá, èmi lolórí aládé o. Ọlọ́run sọ pé, Odùduwà sọ pé, èmi lolórí aládé o. Then bàbá Aláàfin Ọ̀yọ́ withdraw láìpẹ́, ìwọ ọmọ tí mo ti bí irú ẹ̀ dànù. They will not go anywhere. Ẹ gbà fún ẹ tọ́lọ́run bá gbà fún. Ọmọ ló bí nínú ni. But just let's ask ourselves, if the moving train didn't stop on July 1st,
will not know who is who. Oh, God bless you. Ọmọ ló bí nínú ni tọ́lọ́run bá ti fi ṣe olórí ẹ gbà fún. Ẹ wá dé, ẹ wá yapa. People are seeing you as non-entity. People are seeing you as nuisance. Àwọn èèyàn wò mí bí pé ẹ gbádùn, bẹ́ẹ̀ pé ẹ ní brain touch. Bí ẹ wà physically fit àbí health-wise bí ẹ kò gbádùn. Ẹ wá ní ẹ yọ interim. A whole over 60 million Yoruba. Then one person just stood up and he said, "Mo ti yan interim." Àbí wọ́n lọ ṣe fún yín ni. Eléyìí kì í ṣojú wàhálà, we need fasting and I can declare fasting and prayer. Gbogbo ọmọ Yorùbá, ẹ bá wa ṣe fasting and prayer 40 days 40 nights. 40 days 40 nights. Ẹ bá wa ṣe fasting and prayer. Yes, so if the movement trend did not stop in January, July 1st, any more. Please don't call me Mr. Colin. Any more, who is who? Nítorí pé movement trend yẹn, ó stop. A ṣe mọ̀ pé ọ̀dàlẹ̀ kan wà níbì kan. Ẹ jẹ́ kí ó láṣẹ mọ̀ pé ọ̀dàlẹ̀ kan ó wà níbì kan. Ẹ ráyé yín lóde, ẹ gbà fún ọ̀gá yín. Ẹni tó lọ bá gbé ayé fún, ẹ kan constitute nuisance ni. Ẹni tó lọ bá gbé ayé fún, ẹ gbà fún. Ọlọ́run ti gbé ògo fún Sunday Igboho. Ó gbógo fọ́lẹ̀ ni. Ọlọ́run àpèké ọlá wa tó gbógo fọ́lẹ̀. Gbéra Sunday Igboho, gbéra dìde. Bàbá Dami ó ti gbéra. Bàbá Dami ti gbéra. Kò sí ntẹ́ fẹ́ ṣe, ẹ kò máa constitute nuisance ni. Now over 70 million ọmọ Yorùbá. Then one person, èyàn kọ́kọ́ dìde ní oyan. Wàhálà. Must be. You be my PA today, tonight, àbí today. Ẹ bá mi àṣà àti ìṣe Yorùbá àtẹ̀yin tó kù. Ẹ bá mi Mr. Asisi Matomi. Ẹ bá àti gbogbo ẹni tó bá ń wò mí àti ìyá mi tó bá mi. Ẹ bá mi declare 40 days fasting and prayer. Tó bá gbọ́n people wà nínú ìgbèkùn náà ni k'Ọlọ́run ṣí wọn lójú. Bàbá kí ló kọ bàbá yìí? Bàbá professor yìí, professor bàbá nínú funfun yìí ti ń jẹ́. Kí ló kọ bàbá Wọlé Ṣóyínká? Professor Wọlé Ṣóyínká, wọ́n wà ńbẹ̀. Many professors, wọ́n wà nílẹ̀ Yorùbá. Many doctors, many san, wọ́n wà nílẹ̀ Yorùbá. Àwọn judge, àwọn lawyer tí wọ́n ka ìwé gidi, igularity ìwé, wọ́n wà nílẹ̀ Yorùbá. And one person will just stand up and said, "Mo declare interim." Interim lórí àwọn tani, lórí àwọn wo lẹ ti declare interim. Lórí àwọn bàbá Wọlé Ṣóyínká. Alai. Ọ̀rọ̀ yìí fẹ́ àdúrà. You guys, you need prayer. I need the fasting and prayer. Ìjà ìlara tẹ́ ń jà yìí. À ń dù wọ́n ní o, kò ṣe wí lẹ́jọ́. Ìjà ìlara ò tán bọ̀rọ̀. Ọlọ́run ti gbé Àdìsá, ọmọ Adéyẹmọ, ó ti gbé jù yín lọ. There's nothing you can do about it. Nothing. When I say nothing, I mean nothing. Nothing tẹ́ lè ṣe about it. Ẹ wá ń tàn àwọn èèyàn. Ẹ wá ń parọ́ fún àwọn èèyàn. Irú Ayọ̀délé Cole. Ayọ̀délé Cole tó pé tí ẹ máa kọlù láyé ẹ̀ ni. Òun náà bọ́ síta. Ẹ ń parọ́. Ẹ ń parọ́ fún àwọn èèyàn. Ẹ wá ń gba owó. Ẹ bá mi kí Ìgbòho Òòṣà. Ẹ bá mi kí Bàbá Dami. Ẹ bá mi pé ó kú ọmọ ṣe. Ó kú ìfẹ́ ènìyàn ṣe. Ṣé rí tẹ́ bá fẹ́ báyàn jà, ẹ fẹ́ báyàn ṣe, ẹ wo onítọ̀hún tó onítọ̀hún mọ rẹ̀. Sunday Igboho gan ò mọ́ra ẹ̀ níbi tó náà bá gbé sí. If not, ẹ wo àwọn olóṣèlú tí wọ́n di pàǹpá mọ́ Sunday Igboho ń jọ̀wọ́. Àwọn ará àta tí wọ́n torí wọn di pàǹpá mọ́ Sunday Igboho. Àwọn ará àta ló wá ń fọ́ wọn lẹ́pọ̀n nísìnyí o. Mo ń parọ́. Àwọn Wọlé Ṣóyínká náà mo ń parọ́. Torí tá bá ṣe lọ sílé Sunday Igboho ní July 1st. Torí tá ni wọ́n ṣe lọ sílé Sunday Igboho ní July 1st. Torí àwọn kọ́ lè bá please àwọn Fúlàní. Wọ́n ṣe lọ sílé Sunday Igboho ní July 1st àbí. Ẹ ṣe ní kó lọ pa. Àwọn òwò ló ṣiṣẹ́ yẹn, àwọn ọmọ Yorùbá ni wọ́n ṣiṣẹ́ yẹn àbí. Because Buhari ò lè dá ṣe. A sọ fún àwọn Yorùbá tó wà nínú cabinet. I am not mentioning anybody's name specifically. But àwọn ìjọba Buhari sọ fún àwọn kan tó wà nínú government.
Sunday Igboho yẹn kíni kan ẹ wo Sunday Igboho yẹn ó ní stop wa o ó mú àwọn èèyàn wá ní gangan o ó ń lé àwọn Fúlàní kò ní gangan o a ní fún yín ní presidential ticket o ẹ wo ẹ lọ pa ìyá ẹ tí bá wọn ẹ máa pa ẹ lọ pa ẹni òṣàmì òṣà God bless you ẹni kó lọ pa Sunday Igboho àwọn tẹ́ ẹ torí wọn ní kó lọ pa Sunday Igboho ló kọ̀ tí òkú yìí o alákànlé òkúta lè yàn ani mo sọ wípé àkànlé òkúta òní Sunday Igboho òun ló kọ̀ tí òkú yìí ẹ̀yin tẹ́ wá sign Sunday Igboho ńgbà níjọ́ kìíní àná ẹ̀pọ̀n iná mú dání sí tí wọ́n ra rodorodo the same way àwọn kan wà bẹ́ẹ̀ please know yourself spiritually mo sọ kíni kan fún yín mi ò lóògùn mi ní kankan ẹ lọ gbọ́n tó máa bá Yorùbawuyi ìjà lórí page tó bá ti bú mi lẹ́ni ẹ lọ wò wọ́n dáadáa àti tó pé ẹlẹ́yin mẹ́ẹ̀ẹ́dógún ni mí ẹ̀yin òkè ni mo kọ́ wù tó bá ti bá mi jà èmi kọ́ right from kékeré ni gbàsgbò so mo wá fún everywhere ni right left center àwọn tó ti ní wàhálà pẹ̀lú donkey years orí mi máa lọ push wọn wọ́n máa tó dìde fún ẹ o ní ráyè tèmi mọ́ know yourself kò dẹ̀ tó bá èèyàn yà kó tó ṣe àbòsí èèyàn wo ẹni yẹn dáadáa ṣẹ́ni tó rí ẹ̀ máa ń jà ni Sunday Igboho òun nìkan báyìí sìn orí ẹ̀ ló ń oṣàmì òṣà orí ẹ̀ ló ń fìtínà gbogbo Nàìjíríà orí ẹ̀ ló ń fìtínà àwọn olórí wa ńlẹ̀ Yorùbá orí ẹ̀ ló ń domi sí wọn lágbo ẹlòmíì tó fẹ́ dìbò á ní àwọn pípù yìí ẹ wá àti ìdìbò fún wọn Sunday Igboho tó sọ̀rọ̀ pé kán má pa wá mọ́ sí wọ́n ní kán lọ pa mọ́lẹ̀ ni mi ò lè dìbò many people mi ò dìbò because wọ́n believe pé ẹni tó lè láyà pé ẹ lọ pa Sunday Igboho mọ́lẹ̀ I am not saying somebody I am not mentioning anybody's name ẹlòmíì wò pé ọ̀rọ̀ kí n dìbò fún àwọn Yorùbá ẹgbẹ́ wa ìmọ̀ lọ dìbò fún Peter Obi ti fẹ́ gba Lagos state báyìí àwọn ọmọ Igbo ti sọ fún pé Lagos is no man's land ẹni tó bá ti tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra lọ́wọ́n ìkísí tó payín pọ̀ yẹn Yorùbá ni ọ̀tá Yorùbá God bless you nítorí ìbò ni wọ́n ṣe ṣiṣẹ́ bí wọn ṣùgbọ́n báyìí sì ṣé wọ́n rí ìbò yẹn wọ́n rí yanjú wo àwọn kan wà tẹ́ pé ẹyinjú Elédùmarè ni wọ́n tó bá torí pé o fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ wọn bóyá ẹjọ́ ń jà sí contract àwọn kan wà àpọ̀ndá Elédùmarè ni wọ́n tó bá lọ gbẹ̀yìn gbẹbọdẹ́ tó lọ gba ẹ̀yìn bá ẹbọ jẹ́ tó gba contract yẹn lọ́wọ́ wọn Wásọlá ẹ ṣe ọwọ́ yẹn wá lọ sókè gbogbo ìwà pátágbé tó fún mi àtẹnitọ́ ẹ̀tọ́ fún mi stars àtẹnitọ́ fún mi ní sticker ọwọ́ yẹn wá lọ sókè àtẹnitọ́ fún mi náà ọwọ́ yẹn wá lọ sókè àwọn kan tó bá torí ti wọn tó lọ gba ẹ̀yìn bẹbọ jẹ́ tó bá gba contract yẹn inú kó po cement káwọn tó ń bẹ ṣiṣẹ́ lọ́wọ́ kí wọ́n po cement tán kí òjò bẹ̀rẹ̀ òjò tí òṣù kó bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò wá wọ́ cement lọ gbèsè dé àwọn kan wà bẹ́ẹ̀ nínú ọmọ tá ń bí nínú ọmọ tá máa ń bí àwọn ọmọ kan wà tó yẹ pé ìwọ tó jẹ́ ìyàwó wọn tó bá nà wọ́n wà á rí lára mo ń parọ́ ẹ tí ì bu àwọn ọmọ yín débẹ̀ ẹ tí ì bu àwọn ọmọ yín kí ló máa sọ pé àwọn kan ọmọ yẹn má gbà lórí o tó bá ti bí lẹ́wọ̀n sọ pé ọmọdé yẹn má gbà lórí o àkàndá ẹ̀dá God bless you ọmọ yẹn má gbà lórí o ọmọ yẹn má fọwọ́ kan o àwọn ọmọ kan wà ń bẹ̀ àwọn fúnra wọn ò mọ́ra wọn o ara èèyàn bẹ́ẹ̀ ni Sunday Igboho the more tẹ́ bá ń takù ẹ̀ the more tẹ́ bá máa dẹni yẹ̀yẹ́ that is just Sunday Igboho kọ́ ló ń sàsí Sunday Igboho kọ́ ló ń bá yín jà ṣùgbọ́n ẹyinjú ó wà lára àwọn ẹyinjú Elédùmarè tí Ọlọ́run kí fẹ́ kan fọwọ́ kàn Bíbélì sọ pé touch not my anointed and do my prophet no harm ara àwọn Sunday Igboho tọ́lọ́run sọ fún yín ara àwọn ẹni Sunday Igboho wo ó dàbí pé o mọ̀ tó bá jí làwọn tó bá bẹ́ẹ̀ lómi pàdé ẹ káàárọ̀ o tó bá ti kí ẹ dáadáa pé ẹ káàárọ̀ o títí dáadáa ní kíní kan tó bá débi ọjà ń jọ yẹn wàá mọ̀ lára pé ẹnìkan kí ẹ tí ó pé wàá tà wàá fẹ́ nà mẹ́ta níbi tí wàá tà dé àwọn kan wà tó máa pàdé ẹ láàárọ̀ àwọn ẹni máa ń pè ní àkótún lọ sùn tó bá pàdé irú wọn wàá mọ̀ lára tó bá dé sọ gbogbo tó bá ń ṣe láyè ẹ jẹ́ ká máa wo dé wa read your day pàtí mo jí láàárọ̀ yìí kí ni mo kọ́kọ́ ṣe ṣénú ọkọ mi dùn sí mi nígbà tí mo fẹ́ jáde ṣénú ìyàwó mi dùn sí mi
ṣé no mo mi dùn sí mi ẹni tí mo pàdé ṣé akira wa pẹ̀lú inú dídùn ibo ni mo rìn sí tani mo bá jà lánàá if anything happen gbogbo nǹkan ni àjẹ́ ló ṣe o no there are some people you don't touch. There are some special people you don't touch them. Noko ni ko no won o. Àwọn kan wà nínú ayé tó bá rí wọn tó kàn mọ́ wọn lójú àbí inú odùn sí wọn lọ́kọ kalẹ̀. Ní àárín 5-10 days o ní nǹkan tó máa dùn mọ́ ẹnu. Èpè kọ́ o ẹ lọ bẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà. Àwọn kan tó bá rí wọn báyìí pé àwọn lè máa mọ̀ o. Bóyá o kàn wọ́n pé olórí burúkú ọmọ Yorubawuyi yẹn olóṣì máa ní Ayọ̀délé Cole tó kọ you agree God bless you Ayọ̀délé Cole tó ṣe pẹ̀lẹ́ rẹ̀ yẹn ẹ lọ bí láàrin ní 6-7-10 days ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ Ọlọ́run á kàn sí that is how God creates me tó ń bá kàn lè ṣe tó bá lè mú wa pé mi sọ̀rọ̀ ni ìyà yẹn kò bá jẹ ìyà yẹn ju bó ṣe fẹ́ jẹ lọ. I am among those selected people by God. Àwọn èèyàn kan wà dé pé tó bá ti wò wọ́n báyìí. Kò mọ́ wọn lójú. Àbí kí ló bí ẹ sí wọn. O sura ọ̀tọ̀sẹ̀ yẹn. O ní rí nǹkan tó máa dùn mọ́ ẹnu. Because kò ti bínú sí wọn yẹn. Màláíkà tó ń bá wọn rìn. Àwọn tá wá ń sọ yìí. Ó lè má jẹ́ Christian. Ó lè má jẹ́ Muslim. Ó lè má jẹ́ oníṣẹ̀ṣe. Ó lè má kírun. Ó lè má lọ ṣọ́ọ̀ṣì. Ó lè má mọ anything. Àṣà máa lọ bọ́rọ̀ gidi ni. A máa lọ bọ́rọ̀ gidi ni. Àṣà àfáà mi kan tó bá ní Ọlọ́run kìí ṣe alábòsí. Àfáà mi kan ní Ọlọ́run ló ṣàbòsí jù. Why tó select àwọn kan tí wọ́n ga jù yàn kan lọ. Wọ́n ní àparò kan ò ga ju àparò kan lọ. Àfi tó bá gorí ebè. Àparò ga ju àparò lọ níwájú Ọlọ́run. Tí ó bá rí bẹ́ẹ̀ ni kò ní sọ fún yín pé touch not my anointed. Some people are anointed by God. Ìṣẹ̀dá oníkálukú ó ya ọ̀tọ̀ọ̀tọ̀ o. Ìṣẹ̀dá oníkálukú ó ya ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ la gbà wá sáyé. Àkúnlẹ̀ oníkálukú ó yàtọ̀. Ọlọ́run Sunday àwọn tó ti ju tó ti bí Sunday Igboho ní ọmọ náà bẹ̀rẹ̀ Yorùbá nation. Sunday Igboho kọ́ ló bẹ̀rẹ̀ Yorùbá nation. Sunday Igboho kọ́ ló bẹ̀rẹ̀ Yorùbá nation. Àwọn tó bí Sunday Igboho lọ́mọ náà bẹ̀rẹ̀ Yorùbá nation. Kí ló tá gbọ́ wọn? Kí ló Sunday Igboho bẹ̀rẹ̀ Yorùbá nation? Gbogbo ayé Sunday Igboho ẹlòmíì gan mọ̀ pé Yorùbá nation wà. Wọ́n bẹ̀rẹ̀ Sunday Igboho nation la fẹ́ gbà ni. Kí ló tó rí bẹ́ẹ̀? Ọlọ́run ló máa ń pín. Ọlọ́run ló máa ń pín, kò kí ń ṣe èèyàn. Teacher nìyẹn, wà ná ọmọ mi ní school báyìí. Wàláhì wà délé báyìí. Bọ́wọ́ ẹ̀ ṣe wọn wú ni. Wà ná ọmọ mi ní school. Tí gbọ́ pé teacher ná ọmọ ní school, ọwọ́ ẹ̀ wú. Ẹ bá wá ń bi ọmọ yẹn, èmi ká ní mo bàrà kàrẹ́ mi ẹ máa mọ. Àwọn tí wọ́n ń ṣọ́ ẹ̀ tí ẹlòmíì bá ti sùn, àwọn màláíkà tí wọ́n ń ṣọ́. Mo ye gbé kùn mọ̀ dání ni tó bá lọ ya wèrè, ó fẹ́ wá fọwọ́ kàn. Tí ẹlòmíì bá ti sùn, àwọn màláíkà tí ó ló ní màláíkà tí ẹ̀. Màláíkà ẹlòmíì tó bá ti sùn, màláíkà ẹ̀ sùn ni. Kó tó bá rìn gan, màláíkà ẹlòmíì tó bá ẹni tó ní màláíkà bá rìn, màláíkà wa tó gbé tẹ̀lé lẹ́yìn ni. Màláíkà ò rí náà. Màláíkà ẹlòmíì tó bá rìn sójà ni, màláíkà tó bá dùbúlẹ̀, àwọn màláíkà bẹ́ẹ̀ máa gbé gidá ní ni. Ẹ mọ àwọn gbóngbó tó máa ń níṣó yìí. Ẹ mọ àwọn gbóngbó mọ̀ tó máa ní ìṣó ní ara báyìí ni màláíkà ẹlòmíì máa ń gbé dání. Òun á ti sùn o. Ìwọ lọ try anything pẹ̀lú wọn. Màláíkà ni máa fọ́ ẹ ní igi lórí. Báyé ṣe wà nìyẹn. Ẹ gbà fún ẹni tọ́lọ́run bá gbà fún. Ọlọ́run ló gbà fún Májàsọ́lá Ìgbòho Òòṣà. Sunday Igboho Ọlọ́run ló fi síbẹ̀. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Sunday Igboho ní agbára kọ́ ló ní. Kò kí ń ṣe oògùn. Ẹ wo Sunday ayilala. Mo ti di teacher. Ẹ yẹ kí sọ fún yín. Kí sáré ṣàlàyé kíni kan fún yín. Sunday Igboho ẹ rí ìdí ẹ̀ dáadáa ni. Kò kí ń ṣe tí èèyàn máa ń bájà, just like Yorubawuyi. Tí n bá ní viewers, tí n bá ní followers 1000. Ẹ̀yin máa pa mí ni. Ẹni wọ́n lọ́kọ̀ ya wèrè. Ọmọ Yorubawuyi yẹn kíní kan. Fọ́nrán àwọn tó wá wù ẹ̀ tó ti dárúkọ mi yẹn.
wọ́n bọ̀ wá subscribe sọ́dọ̀ mi èmi kọ́ ṣé mi wá ṣògo ṣé mi wá mọ̀ ni èmi ò mọ̀ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ Sunday Igboho kò bá wà nínú yàrá ẹ̀ wọ́n máa pariwo Yorùbá nation ni àṣẹrálẹ̀ Èkìtì àṣẹrálẹ̀ kìíní kan Sunday Igboho kò bá kàn wà nínú yàrá ẹ̀ máa ṣe Yorùbá nation lásán ni you know why ẹ tó kọ́kọ́ fún Sunday Igboho ní popularity àwọn ọba ni ẹ lọ wo ẹ máa wo ara yín o study yourself know yourself àwọn ọba náà kọ́ fún Sunday Igboho ní popularity àwọn àkàndá kan wà bẹ́ẹ̀ tẹ́ bá ti mẹ́nu kàn wọ́n báyìí ẹ gbé wọn sókè nìyẹn Sunday Igboho ó bú kinní kan ó bú kinní kan àwọn ọba lọ́jẹ́ káwọn èèyàn tẹ̀lé tani Sunday Igboho yẹn tani Sunday Igboho yẹn tani Sunday Igboho wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹ wo Èkìtì rally ẹ wo Oǹdó rally ẹ wo bẹ́ẹ̀ wò ṣe ya jáde àwọn èrò tí wọ́n ya jáde yẹn tí ìjọba Nàìjíríà bá fọwọ́ lẹ́ran tó bá wo Sunday Igboho kọ́ máa rán àwọn olórí ilẹ̀ Yorùbá kọ́ máa rán wọn sí àbí kí Buhari ò sí ẹ̀kí ẹ̀ àwọn olórí ilẹ̀ Yorùbá kọ́ máa wá rán Sunday Igboho kò sí agídí Sunday Igboho lè ní á ti máa surprise díẹ̀díẹ̀ ara Sunday Igboho á ti máa rọ̀ díẹ̀díẹ̀ pé àṣà lè kọ̀ ọ̀sán wọ́n á ti sọ fún ìyá Sunday Igboho pé ìjà Sunday Igboho bọ́mọ ẹ sọ̀rọ̀ akúkú ń bá sọ̀rọ̀ náà ni àwọn ọmọ mi wà ó gbọ́dọ̀ tú wọn ni ó rẹ̀ pé ẹ̀gbọ́n mi yé ìyàwó mi wà ọkọ gbọ́dọ̀ tú ni tó bá náà wọ́n ní ṣe kinní kan ọkọ gbọ́dọ̀ tú ni wọ́n kọ̀ wọ́n ẹ̀yán ti pé ó ń bèébú ni wọ́n kọ̀ wọ́n dì pàǹpá mọ́ ìpàǹpá tó dì mọ́ yẹn ló jẹ́ kí wọ́n lọ sílẹ̀ ní July 1st July 1st yẹn ló ṣe àgbákò fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni either you believe it either you don't believe it July 1st pẹ̀lú tó ṣe àgbákò fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni you know why tẹ́ bá lọ bá Sunday Igboho wọ́n ti pè Sunday Igboho drop Yorùbá nation tó máa sọ ní wípé kí n drop Yorùbá nation okay tó bá gbé mo ti kú ní July 1st ṣe máa wá bá mi nísìn ṣe ti rí tó bá pẹ́ rí mi pa ní July 1st ṣe máa sọ kíní kan nísìn tó máa kóòtù fún yín nìyẹn àsúmì pé ìjọba Nàìjíríà kó ogun lọ sílé July 1st àwọn àgbàgbàlẹ̀ Yorùbá wọ́n wá pè lẹ́nì wọ́n á pè lọ́la pé Sunday Igboho ṣe báyìí election ló ń bọ̀ yìí ọmọ wa ni ẹjọ́ ṣe ọmọ wa ló kàn ó Sunday Igboho má ṣe báyìí wọ́n pa àwọn ìyá mi wọ́n pa àwọn bàbá mi wọ́n pa kíní kan wọ́n pa àwa náà mọ̀ a mọ̀ ẹ̀yà ìgbàgbàlẹ̀ Yorùbá a support yẹ o a máa gba ilẹ̀ wa o èmi ń kọ́ yín ní ọgbọ́n torí jọ́ mi tó gbé ọdún mi Sunday Igboho a máa gba ilẹ̀ wa o a máa gba ilẹ̀ wa jẹ́ kí election yìí lọ ọmọ wa ni ẹjọ́ ṣe jẹ́ kí election yìí lọ ọmọ ilé oníṣẹ́ ìbéèrè káfílẹ̀ kẹ́sì di ọmọ ẹlòmíì kúkú la rẹ̀ dá bàbá mi ò ní gbà ní àgbà Yorùbá nation ní Yorùbá nation okay láàgbà Yorùbá nation calm yourself ẹ wá calm ẹ lẹ́nu ẹ calm ẹ lọ́la ẹ calm ẹ lọ́túnla Sunday Igboho election ló kù ọ̀la yìí ó máa calm down gbà tí mo lo fóònù yìí ó kù ọ̀túnla tí mo fẹ́ change fóònù yìí ní ẹnìkan sọ pé woman yẹn dẹ́tí Yorubawuyi bóyá ó máa dọ̀tí mo yẹ wá ṣe show 3 minutes kan tí mo fi pé èmi ní láàárọ̀ bí mo ṣe rí ni ẹjọ́ tí mo wọ̀ náà ni mi sí ìbọ̀ yìí mo ní ẹ wò èmi náà tún ní nísìn fóònù tí mò ń lò ní mo bàjẹ́ bẹ́ẹ̀ tó pé wọ́n sọ pé wọ́n fi pẹ̀gàn mo wá insist pé ó já fóònù mi ní change ẹ̀ ó ń bọ̀. I have more than enough phone tí mo lè máa fi ṣe show ìkànnì mo ń lò tí mo fi ṣe show yìí ìkànnì ṣe pé Apple ó ní pé tuntun ni ó ní fóònù tó wọ́n dùn nísìn ní pé iPhone 14 Pro Max ní ó ní mo lè fi ṣe show ó ní mo ṣe continue tí mo lè lè pé tá bá fẹ́ kú ẹ lọ kú. You don't talk to people with command. Àwọn akọ́wà tẹ́ pé olórí community ni wá tá lágídí tá pé ó lè bá mi sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ you want to command me okay command me kí máa rí mo ta fẹ́ ṣe show ọkọ mi á ní fóònù ló kún léyìí ó yá lo eléyìí kí ni irọ́ o mo ní kọ̀ǹpútà mo ní system mi ò nílò eléyìí tó máa jẹ́ kórìí mi ṣe gbọ́ọ̀rọ̀ tó máa kára mi dọ̀tí òun náà ni màá lò máa ní tí bá ti lò ń sin bá ti wá lò tán ọmọ wa ka comment ọmọ wa rẹ́rìn
ọmọ aka comment mo ara rẹ́rìn pé ẹ̀yin ayé yín ọwọ́ mi ló máa bàjẹ́ sí. Don't. Ó dùn mí pé mi ò gbóyìnbó. Ó dùn mí gan pé mi ò gbóyìnbó. Ó ní. This is iPhone kini kan 14 Pro Max lele. Wọ́n ò lẹ kini mọ́ o. Má bí ya fo you tó lọ lẹ. Torí Nigeria kò sí tẹ́ lè ṣe. Wo. Nbo. Kò lè ó ní. Tó ti rí Apple ni. Ó ti rí. Pé bí àwọn lẹ kini mọ́ lẹ́yìn àbọ̀ lẹ kini mọ́ wájú no. Ó ní. Ó ní. Ṣan ní gbogbo ẹ̀. Ṣan original tuntun ní gbogbo ẹ̀. Ṣan ó ti rí. Kì í pé ó ń ṣiṣẹ́. I insist pé eléyìí náà ni màá lò. Ayé mi máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ni. Because I will read the comment and I will be happy. Àwọn ọmọ tẹ́ bá bí àwọn ọmọ, ẹ máa wo àwọn ọmọ yín dáadáa. Ẹ máa wo àwọn ọmọ yín. Na you be ko. Ẹ máa wo àwọn ọmọ yín dáadáa. Àwọn ọmọ kan wà àwọn ò gbà kẹ́ sọ̀rọ̀ sáwọn. Àwọn kọ́ o. Ìṣẹ̀dá wọn ni o. Àwọn kọ́ o. Orí wọn ni ò gbà. Ìṣẹ̀dá wọn kò gbà kẹ́ sọ̀rọ̀ sí wọn ni tẹ́ bá ti wá bú wọn báyìí. Àwọn kan tó ọmọ máa ṣe wá ọkọ mi. Àní kẹ́ má bá ọmọ wí o. Èèyàn máa ń bá ọmọ wí. But stop doing on. Stop command. Ó ní. HP ní. HP. Ó ní. Ó ti rí. Ó ń ṣiṣẹ́ o. Ó ti rí. HP. Ó ní. But I will insist pé ite fi ń bú mi yẹn pé alára bí ara kíní kan yẹn kíní ó ní màá lò. The more I use it, the more comment I will see. And I will be laughing. Inú mi máa dùn. Àwọn ọmọ kan wà bẹ́ẹ̀. Tó bá ti ń ṣe nǹkan, tẹ́ bá ti mú ní kólekóle fún wọn. Wọ́n máa bọ́ sí àga ọmọ tó bá yẹ pé tó máa pè lẹ́gbẹ́. Èmi ò lẹ́gbẹ́ o. Wọ́n máa bọ́ sí kọ́nà nínú wọn máa dùn. Ó bú mi ó dùn. They will be doing that thing. And you will be wọ́n máa pariwo kíni jẹ́ tí Yorùbáwùyí yẹn ìwọ ni wọ́n máa pariwo máa fún ẹ lápá tension. Inú mi máa dùn pé mo gbé ẹlẹ́mìí gbóná. The same way tí Nigeria government bí di pé Sunday Igboho káwọn eradicate ẹ̀ káwọn palu máa find solution. Bẹ́ẹ̀ kọ́ lèyàn ṣe máa ń ṣe ayé òun ló kó bá Nigeria and Lagos, all this Lagos abobakus òun ló kó bá wọn. When ìyá lọ́jà a lọ sọ́jà a lọ ti ọjà. Many Yorubas wọn ò dìbò fún APC. Àbí kí ṣe yẹn ní ṣojo mi ni. Àìmọye Yorùbá ni ò dìbò fún APC. I could remember vividly when you make use of that phone and they kept abusing you anyhow, not knowing that they are giving me more viewers. God bless you, Mr. Gani. Ṣé rí phone yìí mi ṣe lè sọnù o. Phone yìí fún mi more than 20,000 viewers. Phone time wo lọ́wọ́ mi. It gave me more than 20,000 viewers. You know why? Tí má ti lò ara mi máa dọ̀tí gbogbo ẹ wò jẹ́ kí n súnmọ́ yín dáadáa. Orí mi ní. Ojú mi ní. Àwọn tó pàdé mi ní United Nations wọ́n rí mi. Èmi mo ṣe nǹkan lórí phone yìí tó wá fi Dubai. So when I use it, they will say, Ibo Sherry, dirty Yorubawuyi. And people want to know, who is that dirty Yorubawuyi? They will come to my page. Ẹlòmí ẹ máa wò mí pé, ẹlòmí máa pè mí lẹ́yìn, madam, ẹ máa lọ cream báyìí, màá ní kò sí nǹkan tó ṣe mí. Ìgbà mi, àìmọye fans mi, tí mo bá sọ̀rọ̀ ní video call. Man, this is me. But I see United Nations, èèyàn kan pè mí ní. Mo lọ sí Mọ́lúdì ńjọ́ wo, Mọ́lúdì ní bí 2 months ago. Mo lọ sí Mọ́lúdì ní New York mi bí. Ó mà kan ní mo mọ̀ yín. Bó ni mo ti mọ̀ yín. Kò mọ̀ pé mi ni ọ̀n tí mo fẹ́ máa lọ mọ́ ní èmi ni Yorubawuyi. You mọ̀ pé mo mọ̀ yín. Ẹ jẹ́ wá fine lẹ́ni. Ibi tí mo ti máa ra stuff, mo lọ ra stuff ńbẹ̀. Ìyá yẹn tí máa ra stuff ńbẹ̀. Tó kù mo máa ń bẹ̀rẹ̀ kó sọ̀rọ̀ lórí phone. Wọ́n ní àǹtí mo like yín. Ẹ jẹ́ wá rajà lọ́wọ́ mi, máa ń wò yín lójoojúmọ́. Ẹ jọ woman kan
woman ó máa ń sọ̀rọ̀ ẹni àǹtí tó máa ń sọ àbí mọ́mì yín máa ń sọ̀rọ̀ wọ́n ní mọ́mì máa ń sọ̀rọ̀ náà no lórí íńtánẹ́ẹ̀tì bóyá àǹtí yín àbí mọ́mì yín mo ní mi ní ó ní Yorubawuyi lórúkọ woman yẹn ó kàn jẹ́ pé ẹ jọra yín gan àmọ́ ẹ̀yin fine onítàn ẹ̀yin fine Yorubawuyi lọ mo fọlọ́ máa búra tí ẹ̀yin bá ń wò mí sámọ̀ páwọn ni mo ń bá wí ó ní àmọ́ ẹ̀yin kàn fine Yorubawuyi láti pé Yorubawuyi yẹn àgbàlagbà lòun bóyá bí àǹtí yín ló máa jẹ́ bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ náà ló ṣe máa ń sọ̀rọ̀ mo ní Yorubawuyi mi mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ kọ́sọ́mà mi ti máa ra stuff lọ́wọ́ ẹ̀ mo ní mẹ́ni tó ń jẹ́ Yorubawuyi ó ní àjọra wa mo tún máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ ti jọra yín jù ó kàn yẹ pé òun dàgbà òun àgbàlagbà lòun. So because when I use this phone there was some of them will even play my video ẹ wo ẹni tó wà nílùú òyìnbó Amẹ́ríkà ló wà o ẹ wo bó ṣe rí and people be like Yorubawuyi they will search Yorubawuyi they will come to my page wọ́n á dúró ìbàjẹ́ náà bá wá o wọ́n wá gbọ́rọ̀ lẹ́nu mi this one dey talk sense yo èébú tó bú mi yẹn àwọn wà ní rírò mọ́ o sense tí mo sọ yẹn I can click subscribe I can click subscribe button notification button viewers by yapa before they started saying dirty Yorubawuyi mo mọ viewers tí mo ní this phone 20,000 okay this phone gave me over 50,000 viewers over now mo ti achieve nǹkan tí mo fẹ́ ara wọn ti rọ̀ nísìn so I can use another phone. You don't control me. You don't tell me what to do. I house my life. You don't tell me what to do with my life. I mean, money life me. You don't tell me what to do. The more you tell me, only advice me pé Yorubawuyi. The má lo phone yẹn mọ́. Má lo phone yẹn lọ ra phone mi. Ọ̀tọ̀ nìyẹn o advice mi. But say, kíni kan. Mama ma lo. Mo lè mọ̀ pé ṣíṣí wà lórí mi. Wọ́n dín kúlíkúlí lórí mi. Mama ma lo lọ. Wá fẹ́ padà ẹ. Mi ní change phone yẹn mama lo. The same way tẹ́jẹ́ fún Sunday Igboho. Ló ṣe lóde pé mi ò ní dẹ́yìn lẹ́yìn Yorùbá nation. Yorùbá nation ni wọ́n máa ṣe. Ṣé lórí yín ti yé orí yín ò pé ni. Ó ní mama ṣe. Àwa ara àwọn dìdìrín méjì kan. Tí méjì ni wà bí mẹ́ta. Ó yẹ kí wọ́n ti di mẹ́ta. Wọ́n wá kóra wọn jọ. Ìkíṣí wá pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́. Torí Sunday Igboho. Àbòsí ẹ̀ ló máa tún yín ká. Nítorí pé àwa ti mọ̀ wípé ẹ kì í ṣe èèyàn dáadáa. Gbogbo ilẹ̀ ní dementia. Ẹ padà jà. Ẹ padà àlákà yín ara yín. Ẹ padà búra yín. Ẹ padà bala búlúbúlú bala ara yín. Orí bí tá máa wà lélẹ̀. Àwa bá yín pín. Ọlọ́run bá mọ̀. A máa bá yín ṣíya ẹ̀. A jẹ́ ká yé rí yín. Tẹ́ bá ti bẹ̀rẹ̀ ìjà. Ẹ ń yé jà. Ó yẹ sọ fún mi. Excuse me. Gbọ́n ti bá ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Tálẹ̀ tí ìbá jà. Ẹ má bínú ẹ dákun. Gbogbo àwọn tẹ́tí bá ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Ta ni ẹ̀ tí ìbá jà. Gbogbo wọn lè ti bàjẹ́ pátápátá. Àwọn alábòsí àṣà ti yé ẹ̀dá. Tálẹ̀ tí ìbá jà. Ẹ má padà bára yín jà náà ni. Ẹ̀yin wo. Ẹ̀yin tẹ́ tọ́ra yín dọ̀rẹ́ ara yín sìn. Mo wò yín dáadáa. Mi ò tí rí ẹni tẹ́ bá ṣe fún whole year. Fún odidi ọdún kan. Tẹ́ bá ṣe straight. Tẹ́ bò ní tọ̀hún jà. Báwo lẹ ṣe wá ní jà? Ẹ máa tó jà. Àwa dúró dè yín. Nígbà tí máa fúnra yín ní wọ̀tọ̀wọ̀tọ̀. Mr. Musbau, last month you said with Yorubawuyi with late hours program, you don't always consider your Nigerian fans. Ẹ má bínú. Ẹ má bínú, Mr. Musbau. Ẹ̀yin Nigerian fans ẹ má wò láàárọ̀. Ẹ má ayé ni. Wàláhì kò sáyè ni. I'm a very, 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 very busy person. Kò sáyè ni, ẹ má bínú. Mr. Last month. Ó yẹ kiss me. Mr. Musbau. Ó yẹ kiss me. Ẹ wá kí ìyàwó yín wá bá mi o. Ẹ wá kí ìyàwó yín wá bá mi o.
So ẹ jẹ́ kí n torí àwọn Nigeria fans mi, ẹ jẹ́ kí n cut it off. Yes, I agree. Ọmọ tó jà. Wallahi tallahi small bila la silawa. Wọ́n máa tó jà. Àwọn wo wọn ní jà. Ẹ̀yin mú, ẹ bá mi sọ yín mú. Yín mú. Ọmọ tó bẹ̀rẹ̀ sí pọpọ. Ọmọ tó jà. Ẹ jẹ́ ká máa lọ. Ẹ má bínú, ilẹ̀ ti mọ́. Ilẹ̀ ti mọ́ o. Èmi àti Ayọ̀lá máa pàdé. A máa wala blue. Nigeria election. Thank you.